Mo fẹ́ kẹ́ introduce ara yín kẹ́ sọ fún àwọn ará ilé. Okay. Well, a fẹ́ kẹ́ sọ fún àwọn ará ilé nípa nǹkan tí à ń ṣe lénìí bó ṣe ṣe pàtàkì tó ní ìlú. Ọdún Ògúnbẹ̀jọ Àgbèrè là ń ṣe lénìí nítorí ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráùsà, ọdọọdún là ń rọmọ lórí àyè, ọdọọdún la máa ń ṣọdún wa tí kò kì í yẹ̀. Ọdún Ògúnbẹ̀jọ là ń ṣe Ògúnbẹ̀jọ ọlọ́mọ yọyọ. Lẹ́yìn ọba wọ́n máa wá ní ó máa rí, owó wá ní máa rí, owó wáyàwó wá, ó máa rí yàwó fẹ́. Ìyá gbọ́wọ́ lára wa, lágbo Ògúnbẹ̀jọ. Okay, ṣé o gbọ́ mà? Gẹ́gẹ́ bí alágbo, báwo ni kí ni ipa tí alágbo máa ń kó nínú agbo òrìṣà? Nọ́mbà 1 náà, ẹlẹ́rù ni nọ́mbà 1, alágbo ni nọ́mbà 2. Òye yìí, alágbo dúró nídúró àìtó fún ẹlẹ́rù. Kí ẹlẹ́rù tó lọ sódò, alágbo ló máa dúró, ló máa ṣàìtó, ló máa gbẹ́rù yẹn, ló máa gbé lé. Okay, ẹ ṣé o gbọ́ mà? Bẹ́ẹ̀ ni. Lẹ́ẹ̀kan sí orúkọ yìí mà. Lẹ́ẹ̀kan sí. Àìtó tí alágbo ń ṣe lágbo ó pọ̀. Orúkọ yín lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni alágbo ni aláìtó ẹlẹ́rù. Ẹlẹ́rù bá ń lọ sódò, alágbo ló máa ṣàìtó. Orúkọ yín la tún fẹ́ kọ́ káwọn ará lè gbọ́. Orúkọ mi lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni. Chief Mrs. Àgbékẹ́ Ọ̀ṣunúgà. Okay ma. Alágbo. Òdùn ni wọ́n ṣàìmọ̀ polówó. Ẹ introduce ara yín mọ̀ lẹ́ẹ̀kan sí. Èmi ni Aisha Mrs. Olùsàdà Ọmọ́tọ́lá Ṣọ́bẹ̀rẹ̀, ẹlẹ́rìí Ògúnbẹ̀jọ. Mo ti ní gbogbo ẹ̀yà ara lé. Ògúnbẹ̀jọ ìlú wo? Ògúnbẹ̀jọ Òdògbòdù. Okay. Ògúnbẹ̀jọ Àgbè Òdògbòdù. Mo ti ní o, mo tún kí ọdún ẹkúyèjì. Ògúnbẹ̀jọ 2026 ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọdún ilé ló máa jẹ́ fún wa. Ọdún ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ́ fún wa. Má gbàgbé ẹni tó bá sọ lẹ́nu ó ṣàkóyàkọ́. Ẹ má gbàgbé lé o. Ẹ má gbàgbé. Ẹ wá fún gbígbàdúrà. Agbo Ògúnbẹ̀jọ ti wà ṣíṣí. Wá tọ́jú ara ẹ, má jẹ́ kó pa ẹ́. Máa bọ̀ o. Kó wá gbàdúrà. Wá tọ́jú ara àdúrà àgbà. Wọ́n ní fòfin ránṣẹ́ sílẹ̀ o. Ẹ̀yin tẹ́ ṣọ́dún ilẹ̀ máa ṣe ọdún tó bọ̀. Ẹ̀yin náà dẹ̀ lẹ́ máa ṣe nígbàdúgbà. Nínú ọlá ńlá, nínú ìfọ̀kànbalẹ̀, nínú ìtẹ̀ra. Ògúnbẹ̀jọ 26 Lucky. Yes, lẹ́ẹ̀kan sí orúkọ yín. Orúkọ mi ni Aisha Mrs. Olùsàdà Ọmọ́tọ́lá Ṣọ́bẹ̀rẹ̀, ẹlẹ́rù agbo Ògúnbẹ̀jọ Àgbè. Ẹ ṣé o gbọ́ mà ṣe ṣàmọ̀. Orí gbòdò kí gbòdò kí. Ojú gbòdò ojú bá. Ẹ máa sáré lọ́wọ́ kọjá páàkì mi. Ẹ tí ìgbẹ́ máa gbọ́ lé mi. Orúkọ yín la tún fẹ́ kọ́ káwọn ará lè gbọ́. Òdùn ni wọ́n ṣàìmọ̀ polówó. Ẹ introduce ara yín mọ̀ lẹ́ẹ̀kan sí.
lẹ́ǹkan sí orúkọ yín. Orúkọ mi ni Aisha Mrs. Olùsàdà Ọmọtọ́lá Ṣọ́bẹ̀rì ẹlẹ́rù agbègbè Ògúnbẹ̀jọ àgbẹ̀. Ẹ ṣeun gan máa ṣe iṣẹ́ àmọ́.